ìbà Elédùmarè ọba tó dá gbogbo wa sáyé, ọba ọlọ́wọ́ gbọgbọrọ tí yọmọ ẹ̀ nínú ọ̀fìn, òun ló bìrìkìtì ajípọ̀jọ́ òkúdà. Àkànní ọ̀kẹ́ mo tún dé o, mo gbàgbàdà ọgbọ́n dé, ẹwà kẹwà bomi ọgbọ́n mu. Yorùbá dùn lédè látúngbédé, ẹwà nǹkan fìdílé kájọ máa bẹ́tò ọ̀hún bọ̀ nírọ̀sọ̀mù. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá dùn lédè, mo kí yín ẹ kú dédé wòyí, ẹ kú jọ́ méjì jọ́ mẹ́ta, ọ̀dẹ̀ òdàbí ní ọ̀dọ̀ yín. Láṣẹ Olódùmarè yóò kúkú máa ju gbogbo wa ṣe, àti lọ àti bọ̀ wa Olódùmarè yóò máa jẹ́ aláàbò fún gbogbo wa. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò nítọ̀sẹ̀ yìí. Ẹ wò mí, ọ̀rọ̀ kan tó ń jà rìnrìn káàkiri àgbáyé ni mo fẹ́ kẹ́ jẹ́ àjọ yànnàná lónìí, ká ṣàgbéyẹ̀wò rẹ̀ nínú ẹwà èdè Yorùbá. Yorùbá bọ̀ wọ́n á máa ní yóò dìtàn, gbogbo ohun tá a bá fò ní ṣe yóò dìtàn nígbà tó bá dọ̀la, gẹ́gẹ́ bí bàbá wa kan ṣe máa ń wí láyé ọjọ́ òun. Yóò dìtàn ẹ̀yin èèyàn mi. Ìdí nìyí tí mo fi fẹ́ kí ẹjẹ́ àjọ gbára wa níyànjú látinú ẹwà èdè Yorùbá lórí àwọn èèyàn tí wọ́n jẹ́ alágbára mọ́mẹ́rò bàbá ọ̀lẹ, tí wọ́n nígbàgbọ́ wípé ohun tí kì í ṣe tiwọn àwọn lè gbà á, tí òṣìṣẹ́ tí ó tẹ̀yìn ẹ̀yọ olówó gbàyàwó ọ̀lẹ pàtì. Wò mí, gbogbo ẹ̀ ni ó dìtàn. Lákòókò tá a wà yìí, ogun ṣẹ́ ní àwọn apá abìkan nílẹ̀ òkèèrè, pàápàá jùlọ ní ìdojúkọ Russia pẹ̀lú orílẹ̀-èdè Ukraine lákòókò tá a wà yìí. Ẹ wá já wò ó, táwọn àgbààgbà Yorùbá tí wọ́n bá gba àwọn olórí orílẹ̀-èdè wọ̀nyí níyànjú kí lohun tí wọ́n wí. Ẹ já gbé òwe àkọ́kọ́ wò lórí ètò nítọ̀sẹ̀ yìí. Òwe ọ̀hún Yorùbá bọ̀ wọ́n ní a kì í gba àkàkà lọ́wọ́ akítì, kò sẹ́ni tí gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Àìgbà kàkà lọ́wọ́ akítì, kí ni Yorùbá pè ní àkàkà? Àwọn olóyìnbó a ní squatting, ìbẹ̀rẹ̀. Àìgbà ìbẹ̀rẹ̀, ìlósò ìdìde, ìlósò ìdìde lọ́wọ́ ọ̀bọ. Ọ̀bọ ni Yorùbá pè ní akítì. Kò sẹ́ni tí gbà kàkà lọ́wọ́ akítì, kò sẹ́ni tí gbalé bàbá ẹni lọ́wọ́ ẹni. Yorùbá máa lo òwe yìí láti kìlọ̀ ìwà fáwọn tí wọ́n máa ń já ilé onílé tí wọ́n fi ibò tiẹ̀ lẹ́yìn, tí wọ́n nígbàgbọ́ wípé torí pé àwọn lágbára àwọn lè gba tí ṣe tọmọnìkejì káwọn fi kún tara àwọn, tí ò sì sí tí ó tẹ̀yìn ẹ̀yọ. Wò mí, kò sẹ́ni tí gbà kàkà lọ́wọ́ akítì, kò sẹ́ni tí gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Má gbàgbé gbogbo ẹ̀ ní ó dìtàn. Láyé ọjọ́ òun, ọ̀gbẹ́ni kan tí wọ́n pòkò ẹ̀ ní Adolf Hitler, gbogbo wa la mọ̀ tó gbẹ̀yìn ẹ̀. Nígbà tó bá lérò pé wọ́n lágbára ilé ayé yìí, kò sí tó fà tó tí ò tó, kò sí tó náwó mú tó rí mú. Wò mí, Ọlọ́run ọba jù ọ lọ. Tó bá ṣe pé lórí orílẹ̀-èdè Russia gbọ́ Yorùbá lákòókò yìí, wọ́n sọ fún wò mí Putin, Ọlọ́run ọba jù ọ lọ. Lákòókò yìí ó yẹ ká máa wá àlàáfíà ni, kì í ṣe ìdojú ogun kọ ara ẹni. Ẹ wá wò ó, ẹ lè máa wò pé fáwọn orílẹ̀-èdè tí wọ́n lágbára lọ ìyẹn ò kàn mí, ó kan gbogbo wa. Lákàtà ibi tí wọ́n náà wà, tí wọ́n náà jẹ gàba lé lórí, ọ̀pọ̀ àwọn èèyàn ló jọ máa ṣẹ́ lẹ́yìn rẹ tí wọ́n náà ń jẹ gàba lé lórí, tí kì í ṣe tiẹ̀ tó ń gbà á lọ́wọ́ wọn. Rántí pé kò sẹ́ni tí gbà kàkà lọ́wọ́ akítì o, kò sì sẹ́ni tí gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, Yorùbá bọ̀ wọ́n ní a kì í fowó ẹkún ká fi rajà ẹ̀rín. Yorùbá dùn lédè ẹ̀yin èèyàn mi, àì fowó ẹkún ká fi rajà ẹ̀rín. Ìwọ tó nígbàgbọ́ pé o lè gba tí ṣe tọmọnìkejì, tàbí kó jàgbà kó di tiẹ̀, tàbí kó jí gbé, fúngbà díẹ̀ ni yóò dìtàn. O lè fowó ẹkún kó fi rajà ẹ̀rín, ó pa ọmọnìkejì lẹ́kún, ó fi gba tí ṣe tọwọ́ ẹ̀. Ìwọ wá lérò wípé ayọ̀ ni ó já sí fún ọ nígbẹ̀yìn. Ibo ló fẹ́ gbé gbà? Àfi tí ò bá sólódùmarè lókè mọ́, òun ló kù. Wò mí, yóò dìtàn lọ́la gbogbo ohun tá a bá fò ní ṣe. Lẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀, nítòní Yorùbá bọ̀ wọ́n ní a kì í gbin àlùbọ́sà kó wo ẹ̀fọ́.
ohun tá a bá gbìn òun là á ká. Ọ̀rọ̀ ńlá balẹ̀ ó dèrò. O ò lè gbin àlùbọ́sà kó wá lérò pé ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni ó wù ń bẹ̀. Ohun tó lúkúlùkù bá gbìn òun ni ó ká. Rántí, ohun tá a bá fòní ṣe ọ̀rọ̀ tán ni tó bá dọ̀la. Ìwọ tó wà nípò agbára lónìí, gbìyànjú kó ṣèrànlọ́wọ́ ní ṣoore, máa wá àlàáfíà tó lórí tẹlẹ́mù ní gbogbo ìgbà. Kì í ṣe kí wọ́n máa wò pé ọ̀nà wo ló lè gbà láti dájà sílẹ̀, ọ̀nà wo ló lè gbà láti dádúkù sílẹ̀. Kì í ṣe tó yẹ láti máa ṣe ní, nítorí wípé a lè gbìn àlùbọ́sà ká wá retí pé ẹ̀fọ́ ni ó wù ń bẹ̀. Nítorí wípé ohun tá a bá gbìn òun là ó ká. Mo wá gba gbogbo èèyàn lórí orílẹ̀-èdè níyànjú o. Pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa tẹ́jọ́ mọ Yorùbá tẹ́ wà ní àkàtà ilé agbára. Ẹ gbà àwọn alágbára wa níyànjú kí wọ́n wá làáfíà tó lórí tẹlẹ́mù ní gbogbo ìgbà. Kí wọ́n má gbìyànjú àti gba ohun tí kìí ṣe tiwọn mọ́ tiwọn. Ohun tó bá yẹ ní ti mẹ̀kúnnù kí wọ́n fi fún mẹ̀kúnnù lákòókò rẹ̀. Kí ìgbáyé gbádùn kó lè jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa. Ẹ má gbàgbé, kò sẹ́ni tí gba àkàkà lọ́wọ́ akítí o. Kò sẹ́ni tí gba ilé baba ọmọ lọ́wọ́ ọmọ. Àlàáfíà Olódùmarè yóò jọba káàkiri àgbáyé, yóò jọba lórílẹ̀-èdè wa Nàìjíríà, yóò jọba lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wa. Tó títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá tún pàdé lórí ètò Yorùbá Dùn Lédè, níbi tá tún fi àwọn òwe míì gbára wa níyànjú. Màmá pé Àkànní Ọ̀kín lèmi jẹ́. Èmi lọmọ oníyàwó méde, ọmọ ará òkè màgbọ́n ò láǹpìtàn. Ẹni sunú ògbé màgbọ́n, èmi lọmọ ẹgbẹ̀jì owó. Ọmọ olówó gàngún ilé, ọmọ olówó gàngún òde. Wọ́n bá ọ délẹ̀ o, wọ́n bá ọ délẹ̀. Owó máa wù mí o, wọ́n bá ọ délẹ̀. Ó di wọ̀ bí ọjọ́rọ̀.